Àwọn ọmọ Biafra ní Trump ń torí wọn kó sọ́jà bọ̀ ní Nàìjíríà. Lójoojúmọ́ ni oríṣiríṣi nǹkan yóò máa jáde lórí ìmúra Donald Trump, olórí ìjọba ilẹ̀ Amẹ́ríkà, láti kó àwọn sọ́jà wá sí Nàìjíríà nítorí tó ní wọ́n ń pa Kìrìsìtẹ́nì nílẹ̀ wa. Ohun tó jáde báyìí ni pé Ted Cruz, aṣòfin òyìnbó tó wà nídìí ọ̀rọ̀ pé kí wọ́n wá dá sẹ̀ríà fún Nàìjíríà lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí, ọ̀kan nínú àwọn alátìlẹ́yìn àwọn ọmọ ẹgbẹ́ ọmọ Ìgbò tí wọ́n ń pè ní IPOB ni. Àwọn tí wọ́n ń wádìí aṣòfin yìí tí wọ́n sì rí díẹ̀ ní òyìnbó kan wà lọ́dọ̀ wọn níbẹ̀. Elias Gerasolis lórúkọ òun làwọn ẹgbẹ́ IPOB, ẹgbẹ́ àwọn ọmọ Biafra gbà tó ń bá wọn sọ̀rọ̀ wọn fúnjọba Amẹ́ríkà láti ọjọ́ pípẹ́ wá. Ọ̀kan nínú àwọn tí wọ́n sì ń náwó sídìí òṣèlú Ted Cruz láti rí i pé ó wọlé lásìkò ìbò tí wọ́n dì lọ ní orílẹ̀-èdè náà ni ọ̀rọ̀ bá di bí awo bá kì fún ni àkì fún awo, bí ẹnu bá jẹ ojú àtì, torí owó tí aṣòfin Cruz ti gbà lọ́wọ́ Elias ló fà á tó fi gbé àbá òfin dìde lórí ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ kò dé Nàìjíríà rí, kò sì mọ ohun tó ń lọ níbẹ̀ tó ní wọ́n ń pa Kìrìsìtẹ́nì nípakúpa. Bẹ́ẹ̀ bí a ti ń wí báyìí, àwọn aṣòfin 31 nílé ìgbìmọ̀ aṣòfin wọn l'Amẹ́ríkà ti jáde. Wọ́n sì kan sáárá sí Trump ní olórí ìjọba wọn. Wọ́n ní ìgbésẹ̀ akin ló gbé nì. Àwọn fẹ́ máa rí irú ẹ̀ pé kò sí ohun tó dáa ju èyí tó ṣe yìí lọ láti pe Nàìjíríà ní orúkọ tó pè wá yẹn, ìyẹn CPC, Country of Particular Concern. Orúkọ tí wọ́n máa ń pe àwọn orílẹ̀-èdè tí kò bá fààyè gba ẹlẹ́sìn kan kó sin ẹ̀sìn ẹ̀. Robert Adaholt ló ṣáájú àwọn aṣòfin náà. Lẹ́yìn tí wọ́n sì ti ṣèpàdé lórí ọ̀rọ̀ náà títí ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ni wọ́n kọ lẹ́tà kan sí Trump tí wọ́n sì gbé fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ Thursday. Àwọn aṣòfin yìí ní ìwà ìkà kún orílẹ̀-èdè Nàìjíríà, ìwà kí wọ́n kàn máa pa àwọn Kìrìsìtẹ́nì nípakúpa ti mọ́ wọn lára. Wọ́n ní ìgbésẹ̀ tí Trump gbé láti fòpin sí kinní náà ti fi hàn pé ìjọba rere ló ń ṣe, àti ìgbésẹ̀ láti gba àwọn Kìrìsìtẹ́nì Nàìjíríà lọ́wọ́ ìfìyàjẹni, ìdúnkookò mọ́ni àti fífi ayé nini lára. Wọ́n ní ohun tí Trump ṣe yìí ní láti jẹ́ kí àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà mọ̀ pé àwọn ní olùgbèjà níbìkan. Bẹ́ẹ̀ ló sì fi Amẹ́ríkà fúnra ẹ̀ hàn bí ìjọba olùgbèjà àwọn ìgbèkùn káàkiri ayé. Pẹ̀lú èyí tí Trump ṣe yìí, àwọn aṣòfin náà ní ó ti túbọ̀ gbé orúkọ Amẹ́ríkà ga sí i. Bí àwọn yìí ti ń sọ tiwọn, bẹ́ẹ̀ náà ni aṣòfin míì, Christopher Smith, tún gbé àbá òfin míì kalẹ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí kan náà ni nílé ìgbìmọ̀ aṣòfin lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Ó ní kí àwọn aṣòfin gba àbá náà wọlé kí wọ́n sì sọ ọ́ di òfin Amẹ́ríkà tí yóò fààyè gba ìjọba Trump, tí yóò sì fún wọn láṣẹ láti lè gbẹ́sẹ̀ lé gbogbo dúkìá àwọn èèyàn tí wọ́n bá lọ́wọ́ sí ìwà ìfẹ̀míṣòfò, tàbí tí wọ́n dá ẹgbẹ́ ìfòmíṣòfò sílẹ̀ ní Nàìjíríà, tàbí tí wọ́n bá ní kinní kan láti ṣe nípa fífi ìyà jẹ àwọn Kìrìsìtẹ́nì tó wà lórílẹ̀‐èdè ọ̀hún. Òfin tí wọ́n fẹ́ ṣe yìí, òfin Nàìjíríà nìkan ni kì í ṣe fún orílẹ̀‐èdè míì, bẹ́ẹ̀ Amẹ́ríkà ni wọ́n ti fẹ́ ṣe. Ohun tó sì wà lọ́kàn wọn ni láti fún Trump lágbára kó fìyà jẹ orílẹ̀‐èdè Nàìjíríà lọ́nà tó bá ti gbà tẹ́ ẹ lọ́rùn, tó mọ̀ pé òun lè fi fòpin sí ìfẹ̀míṣòfò àti pípa tí wọ́n ń pa àwọn Kìrìsìtẹ́nì. Òfin náà ni yóò fi ààyè gbà láti gba físà lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n bá ti ní i tẹ́lẹ̀, àmọ́ tó jẹ́ ọ̀daràn báyìí ni wọ́n kà wọ́n sí, tí wọn kò sì ní í fún lára wọn tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ gba físà yìí láàyè láti rí físà gbà fi wọ Amẹ́ríkà. Òfin náà fààyè gbà láti fòfin de ẹgbẹ́ àwọn Fúlàní onímàálù tí wọ́n ń pè ní Miyetti Allah. Wọ́n ní ẹgbẹ́ náà kò ní í gbérí mọ́, kò sì gbọ́dọ̀ sí ẹgbẹ́ kan tí yóò máa jẹ́ bẹ́ẹ̀ ní gbogbo ayé. Christopher Smith ní ẹgbẹ́ apààyàn ní Miyetti Allah, ẹgbẹ́ tí àwọn Fúlàní darandaran fi ń pa àwọn aráàlú lẹ́kún, tí wọ́n sì fi ń pa Kìrìsìtẹ́nì káàkiri, tí wọ́n sì fi ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò ni. Ọkùnrin aṣòfin òyìnbó Amẹ́ríkà yìí ní àgbáyé kò gbọ́dọ̀ fààyè gba irú ẹgbẹ́ bẹ́ẹ̀ níbikíbi, nítorí kì í ṣe ẹgbẹ́ tó mú ìdàgbàsókè bá ìlú, bẹ́ẹ̀ ni kì í ṣe ẹgbẹ́ tó lè mú oríire bá ẹnikẹ́ni.
nítorí bẹ́ẹ̀ òfin Amẹ́ríkà yóò pa wọ́n rẹ́, wọn kò sì ní lè jáde níbì kankan mọ́, nítorí ẹnikẹ́ni tó bá ṣe ẹgbẹ́ náà yóò di ọ̀daràn pọ́nbélé. Bí àwọn aṣòfin Amẹ́ríkà bá gba òfin yìí wọlé, ó sì dájú pé wọn yóò gbà wọlé o. Á jẹ́ pé àwọn tí wọ́n ń ṣe mìyẹ́tì àlà nílẹ̀ yìí rògo, nítorí yàtọ̀ sí pé wọn yóò fi òfin de ẹgbẹ́ náà. Níbikíbi tí wọ́n bá rí ẹnìkan tó lóhun mìyẹ́tì àlà, wọn yóò gbé e pamọ́ ni, tọ́hún ò sì ní ríta fọdún pípẹ́, ìyẹn bí kò bá bá kinní náà lọ. Bákan náà ni aṣòfin míì, aṣòfin Bill Husenga láti Michigan, tún lóhun yóò gbé òfin kan dìde, òfin tí yóò fún Trump lágbára gidi láti lè kojú ọ̀rọ̀ pípa àwọn kìrìsìtẹ́nì ní Nàìjíríà, torí kinní náà kò dáa rárá. Aṣòfin yìí ní gbogbo ìgbésẹ̀ tí Trump fẹ́ gbé yìí ló dáa pátá o, kò sí sóhun méjì tí àwọn gbọ́dọ̀ ṣe fún ju kí àwọn tì í lẹ́yìn lọ, nítorí gbogbo ayé kò gbọ́dọ̀ fààyè gba ohun tó ń lọ ní Nàìjíríà yìí kó máa lọ bẹ́ẹ̀. Bó bá le jù báyìí lọ, yóò padà pọn gbogbo ayé náà nìyí. Husenga ní kí ìjọba mú gbogbo àwọn tí wọ́n bá nídìí ọ̀rọ̀ yìí pẹ̀lú agbára líle gan-an, agbára tí yóò fi hàn wọ́n pé ayé kò fẹ́ràn ohun tí wọ́n ń ṣe. Wọ́n ní kí wọ́n gbẹ́sẹ̀ lé dúkìá wọn, kí wọ́n gba físà Amẹ́ríkà tó bá wà lọ́wọ́ wọn, kí Trump sì bá àwọn orílẹ̀-èdè àgbáyé míì sọ̀rọ̀ kí wọ́n lè jọ kógun tì wọ́n. Gbogbo ẹgbẹ́kẹ́gbẹ́, irú ẹgbẹ́ àwọn mìyẹ́tì àlàyé tí ọwọ́ bá ti tẹ àwọn ọmọ ẹgbẹ́ wọn, kí wọ́n bá wọn ṣẹjọ́, kí wọ́n sì fìyà gidi jẹ wọ́n, kí wọ́n sì pa irú ẹgbẹ́ bẹ́ẹ̀ run. Lára ohun tí Trump sì ń rò papọ̀ rẹ̀ tí eegun ẹ̀ fi ń le sí i, àwọn aṣòfin Amẹ́ríkà, pàápàá àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ wọn, ẹgbẹ́ Republican, wọ́n wà lẹ́yìn ẹ̀ digbidigbi o. Ìgbàgbọ́ tí wọ́n náà sì ni pé ní Nàìjíríà wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì nípakúpa. Àwọn yìí mọ̀ o, wọ́n sì ń sọ pé kì í ṣe gbogbo Nàìjíríà ní kinní náà ti ń ṣẹlẹ̀, pé àwọn alákatakítí ẹ̀sìn àti àwọn afẹ̀míṣòfò tí wọ́n ti sọ ilẹ̀ Haúsá di ilé wọn ni wọ́n wà nídìí ìwà burúkú yìí. Ohun tí wọ́n sì ṣe ń fẹ̀sùn kan àwọn ìjọba Nàìjíríà yìí kò ju pé wọ́n ní wọn kò ṣe ohun tó yẹ kí wọ́n ṣe fáwọn èèyàn náà lọ, bó tiẹ̀ jẹ́ pé wọ́n mọ̀ wọ́n sì mọ ibi tí wọ́n wà. Wọ́n ní kò yẹ kí àwọn wá fààyè gba àwọn apààyàn bẹ́ẹ̀ láàrin orílẹ̀-èdè kan, pé kò yẹ kí irú ẹgbẹ́ mìyẹ́tì àlà yìí wà níbì kan nílùú wọn, pé tó bá jẹ́ pé ìjọba ti gbógun ti àwọn afẹ̀míṣòfò àti apààyàn yìí ní ọ̀nà tó le gan-an, kò sí bí wọn yóò ti ṣe jókòó síbì kan nílẹ̀ Haúsá tí wọn yóò sì máa pàṣẹ fún ìjọba fúnra wọn. Bó tilẹ̀ jẹ́ pé àwọn afẹ̀míṣòfò yìí ń pa àwọn mùsùlùmí náà tí wọ́n ń ká wọn mọ́ mọ́ṣáláṣí, àwọn ará Amẹ́ríkà yìí kò gbà bẹ́ẹ̀. Wọ́n ní kìrìsìtẹ́nì làwọn èèyàn náà ń pa jùlọ. Ohun tó jẹ́ kí wọ́n múra ìjà nìyẹn o. Ó sì jọ pé wọn kò mú ọ̀rọ̀ náà ní kékeré mọ́. Wọ́n ti gbé omi ìjà kaná báyìí. Ẹni tí wọn yóò dà á jó lára ni wọ́n ń wá. Torí ohun tí wọ́n sà ń tẹnumọ́ ni pé kìrìsìtẹ́nì ni wọ́n ń pa nípakúpa ní Nàìjíríà. Ṣùgbọ́n ọ̀kan nínú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní iṣẹ́ burúkú ni aṣòfin Ted Cross tó dá ọ̀rọ̀ yìí sílẹ̀ ń ṣe fún àwọn ọmọ ẹgbẹ́ Biafra, ìyẹn IPOB. Ó ní Cross ń gbowó lọ́wọ́ Elias Gelasolis, ẹni tí àwọn ọmọ Biafra gbà tó ń ṣiṣẹ́ fún wọn. Òun ló ń sọ̀rọ̀ wọn fún ìjọba Amẹ́ríkà lásìkò tí wọ́n sì fẹ́ dìbò ló fún Cross lówó. Ó ní ohun tí eléyìí túmọ̀ sí ni pé iṣẹ́ owó tí Cross gbà lọ́wọ́ Elias ló ń ṣe. Tèmítọ́pẹ́ Àjàyí ní gbogbo ayé ló sàmọ́ ohun tí àwọn ọmọ Biafra yìí dálé lórí, pé nígbà tí wọ́n ti pariwo ẹlẹ́yàmẹ̀yà títí tí wọ́n pariwo pé ìjọba Nàìjíríà ń pa àwọn ọmọ Ìgbò, ìjọba Nàìjíríà fẹ́ pa Ìgbò run, tí ìyẹn kò gbéṣẹ́, ìyẹn ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí pariwo ọ̀rọ̀ kìrìsìtẹ́nì tí wọ́n ń sọ pé ọmọ Júù làwọn, nítorí pé àwọn jẹ́ Júù, àfi kí Amẹ́ríkà gbèjà wọn, torí Júù sá làwọn Amẹ́ríkà pàápàá. Nítòótọ́ nígbà tí wọ́n bá fi èjì kún ẹ̀ta, ọ̀rọ̀ náà yóò jọ bẹ́ẹ̀. Bí ẹni tó ń ṣiṣẹ́ fún ọmọ Biafra bá ń fún aṣòfin tó gbé ọ̀rọ̀ yìí síta lówó, tó sì jẹ́ àwọn ọ̀rọ̀ tí aṣòfin náà ń sọ jáde súnmọ́ èyí tí àwọn ọmọ Biafra fúnra wọn máa ń sọ nípa Nàìjíríà, ọ̀rọ̀ náà yóò le díẹ̀, torí Trump kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ Júù. Ohunkóhun tí wọ́n bá ti dárúkọ kìrìsìtẹ́nì tàbí ti Júù sí, Trump àti ọ̀pọ̀ àwọn ará Amẹ́ríkà, pàápàá àwọn tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ kan náà, wọ́n máa ń gbé kinní náà kárí gan-an ni. Wọn yóò sì bẹ̀rẹ̀ sí dá wàhálà sílẹ̀ nítorí ó ṣe Júù kò ṣe Júù, àbí ó ṣe kìrìsìtẹ́nì kò ṣe kìrìsìtẹ́nì.
èyí làwọn kan ṣe sọ pé ìjọba Tinubu gbọ́dọ̀ tẹsẹ̀ mọ́rin kí wọ́n tètè múra gidi kí àwọn náà wá àwọn aròyìn ẹni fọ́ba tí yóò ṣàlàyé ohun tíjọba Nàìjíríà ń ṣe àti bí Nàìjíríà ti ṣe jẹ́ gan-an fáwọn ará Amẹ́ríkà yìí. ìyẹn tí kiri náà kò bá tí ì pẹ́ jù o. ìjọba Tinubu ti ń kó àwọn èèyàn jọ lóòótọ́ o. kódà wọ́n ti fẹ́ yan àwọn aṣojú tuntun tí yóò máa ṣojú fún Nàìjíríà ní Amẹ́ríkà ọ̀hún. àmọ́ ìpalẹ̀mọ́ àwọn Trump fi hàn pé ó jọ pé àwọn ti pinnu ohun tí wọ́n fẹ́ ṣe o. lóòótọ́ wọ́n mọ ibi tí wọ́n ń lọ. wọ́n mọ̀ pé ilẹ̀ Haúsá lọ́hùn ní kinní náà ti ń ṣẹlẹ̀ jùlọ. àmọ́ báwo ni iná yóò ṣe jó ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹni tí kò ní jó àjóràn? kí nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá kó tó má dé Kogi dé Kwara yóò ṣòro gan ni. ohun táwọn amòye ṣe ń sọ pé ẹ má jẹ́ káwọn ará Amẹ́ríkà wá sọ́dọ̀ wa nìyẹn. nítorí ilé ti kanlé o, bí ilé bá sì kanlé yóò jó àjóràn dandan ni. Ọláyíwọlá Alága ló sì ń yẹ ọ̀rọ̀ Trump àti Nàìjíríà wò fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.